àmọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí wọ́n wá jẹ gàba lé yín lórí sẹ́yìn gangan fúnra yóò jẹ gàba lé àwọn tẹ́yìn ṣèjọba lé lórí. tó bá jẹ́ pé blasphemy la fẹ́ mọ pa àwọn èèyàn náà ló mọyì àwọn èèyàn táwọn oníṣẹ̀ṣe ò bá ti padànù. torí bẹ́ẹ̀ ṣe ń blasphemy Ògún tẹ́ ń pè lóko tí ò jẹ́ lẹ́ ń blasphemy Ṣàngó lẹ́ ń pè lóko tí ò jẹ́ lẹ́ ń pè ní kìnìkan. bẹ́ẹ̀ lẹ́ ń blasphemy Èṣù tẹ́ bá sọ̀rọ̀ yọ ni Èṣù láàkíníkà ọlọ́mọdé Èṣù ọ̀sẹ̀ kí lè Èṣù ṣe fún yín tẹ́ fi blasphemy. Mufti Ìwó níbẹ̀ lẹ́nu mò ń jọ léèrè ṣé terrorist ni ẹni àfàbí Ojúládé yìí ṣé terrorist ni wọ́n ń ṣiṣẹ́ kò sí value fún iṣẹ́ tí wọ́n ń ṣe àwọn mi ò wà níbi iṣẹ́ wọn láti àárọ̀ dalẹ́ nígbà tí wọ́n bá máa lọlé owó tán bá fún wọn wọn ò lè fi ráńjẹ ẹ̀kan €24 just €24 wọ́n wá ń ṣí sí owó Nàìjíríà €24 náà wọ́n á lọ bóyá bíi almost bíi 40,000 naira. tẹ́ẹ̀bà sì kọ́kọ́ tẹ́ẹ̀bà ti kọ́kọ́ bastardize èdè tiyín kí wọ́n kọ́kọ́ sọ fún pé èdè tiyín ò dáa kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ èdè titi wọn wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ká ẹ mọ̀ pé èdè tiyín tèmi ń sọ yìí ò bá táwa ń sọ yìí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ká ẹ mọ̀ pé kò dáa nǹkan burúkú ni kí wọ́n lè fún yín ní titi wọn. ìran Yorùbáwùyí káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbọn Ọlọ́run ìbọn Olódùmarè ìbọn gbogbo ajú ni lọ mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire gbogbo bí tẹ́tí láǹfààní àti gbọ́ mi láòkó yìí mo kàn fẹ́ sáré yànnàná àwọn nǹkan kan ni torí mi ìmọ̀ tí ń dẹ́rù bà àwọn àfáà yín tí wọ́n jáde tí ogun wọn bẹ̀rẹ̀ sí ní sọ kàtàkàtà lórí pé wọ́n Trump kàn make message tweet ó kàn post lásán pé tọ Nàìjíríà tẹ́ bá ti múra wọn ń bọ̀ kìnìkan wọ́n fẹ́ wá gbógun ti àwọn bandit wọ́n fẹ́ wá gbógun ti kìnìkan gbogbo yín bá fún sórí afẹ́fẹ́ àwọn alùsùnà wèrè yín àwọn ibi Ojúládé yìí àwọn Mufti ẹran Mufti Ìwó yín àbíkílẹ̀ pé wọ́n bá bọ́ jáde oníbẹ̀ lẹ́nu wọ́n bá fẹ́ jáde kíní kan gbá kan ó fẹ́ wá ṣe gbà ní ó fẹ́ ṣe kòkó bàbá sàṣọ ní ó fẹ́ wá gbalẹ̀ ní ó fẹ́ wá ṣe kíní kan ní kíní kan kíní ń bà yín lẹ́rù ẹ ti mọ̀ kí wọ́n fẹ́ wá gbógun ti ẹ̀yin gan fúnra yín ẹ̀yin banditi ẹ̀yin leader banditi ẹ wá jáde wá ní Trump fẹ́ ṣe kíní kan Trump fẹ́ wá pọ́ ó kàn fẹ́ wá gbalẹ̀ ní ó fẹ́ wá ṣe gbà kan ní ìgbà tí ò tí ì wá gbalẹ̀ àwọn olórí yín àwọn gọ́fìmẹ̀ntì Nàìjíríà sáwọn gan ò kó àdánwò bá àwọn citizen gangan fúnra wọn sáwọn gan ò wà selfish ṣé kìí ṣe selfishness titi wọn òun ló fà á táwọn kan tí wọ́n fi láwọn fẹ́ wá tó gírí ò bá lanu sálàǹgbálẹ̀ wọ bẹ́ẹ̀ ni. ṣé bó gírí yín lanu lálàǹgbá fífẹ́ wọ̀ bí ẹ̀yin bá ṣe dáadáa sáwọn Trump ó rántí káwọn bọ̀ wá báyìí wọ́n ní àìṣe dáadáa ara ayé ní mú ní rántí ara ọ̀run àìṣe dáadáa yín ìwà wèrè tẹ́ ń wù gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní alùsùnà tẹ́ pera yín alùradàradà alùbídí alùgbà kan kòkó bàbá sásùn tẹ́ sọ̀rọ̀ ayín di kanran jágbọ́n sáwọn èèyàn lọ́rùn tẹ́ ń pa àwọn èèyàn nípakúpa ẹ̀yin ni wọ́n fẹ́ wá bà ṣébò lẹ́rú fi ń báyìí ìgbà tó ń bọ̀ kò sọ́kùn fẹ́ wá bá innocent citizens kò sọ́kùn fẹ́ wá bá àwọn ọmọlúàbí jà ó ní I'm coming for the terrorists ṣé terrorist lẹ́yìn ni Mufti Ìwó níbẹ̀ lẹ́nu mò ń jọ léèrè ṣé terrorist ni ẹni àfàbí Ojúládé yìí ṣé terrorist ni tẹ́ ẹ bá jẹ́ terrorist ẹ jáde ẹ já mọ̀ pé terrorist ni tẹ́rù fi wá ń bà yín àtijọ́ yẹn mélòó lẹ ti jáde tẹ́ ti condemn pé àwọn Boko Haram yìí àwọn bandit yìí wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń sá àwọn èèyàn lọ sí ẹ mélòó lẹ ti jáde tẹ́ ti sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ wá ń pariwo wèrè ẹ ń pariwo kíní kan Trump ń bọ̀ ní ọgbà kan kòkó bàbá sásùn lóòótọ́ gbogbo wa mọ̀ pé ìwà àwọn tí Trump bá ló ń bọ̀ kìí ṣe fún tó bá ṣe dáadáa 10% àgbákò 90% yóò dé bá àwọn èèyàn ṣùgbọ́n bí táwa ń lọ gangan ni pé tó bá ṣe wípé
ìjọba Nàìjíríà wọ́n mójútó ohun tó yẹ kí wọ́n mójútó, táwọn fúnra wọn flush out bandit, tí wọ́n gbógun ti àwọn bandit bó ṣe kí wọ́n gbógun ti àwọn bandit, sáwọn kan ronú lọ́dọ̀ tí wọ́n pa àwọn fẹ́ wá bá wa jà, ṣé wọ́n láwọn fẹ́ wá bá wa kọ̀yà, wọ́n láwọn fẹ́ wá bá wa gbèjà. wọn ò ní sọ pé àwọn fẹ́ wá bá wa gbèjà táwọn tiwa náà tí wọ́n bá dúró bó ṣe kí wọ́n dúró. àmọ́ gbà tẹ́ ẹ̀ dúró bó ṣe kẹ́ dúró ẹ̀ fẹ́ra yín sípò kínní ojoojúmọ́ insecurity ìjà ni pípa àwọn èèyàn níbi aláfiṣe, ẹ wá láwọn kan ò ní dìde. ẹni nǹkan àlùmọ́nì wa náà fẹ́ wá gbá àjíyàn, it is what we know. mo ti sọ́rí nínú àwọn videos mi kan sẹ́yìn, mo ní àdánwò tí àwọn tó ń pera wọn ní colonizers, àwọn onírọ̀ yìí, àwọn imperialist yìí, àdánwò tí wọ́n ń kó bá àwa dúdú kìí ṣe kékeré. wọn kò síbi tí Amẹ́ríkà lọ tán láwọn ti lọ fún peacekeeping tí wọ́n keep peace. tí wọ́n bá láwọn wá gbèjà yín, wọ́n fọwọ́ pa àwọn bandit tẹ́ bá ti pa wọ́n tán tí wọ́n ṣẹ́gun insurgent yẹn, orí àwọn citizens tó kù ni wọ́n fàbọ̀lé, torí pé wọ́n àjẹgàba lé yín lórí àgbà. a sì fẹ́ kí ìlú yẹn ṣẹlẹ̀ lóòótọ́, àmọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ kí wọ́n wá jẹ gàba lé yín lórí, sẹ́yìn gangan fúnra yóò jẹ gàba lé àwọn tẹ́yìn ṣèjọba lé lórí. ọmọ Nàìjíríà ò lè mú owó wa wà ní ìwúlò, ọmọ Nàìjíríà ò lè mú 2,000 naira cash, 2,000 naira báyìí kán wá mú dání, kán wá láwọn lọ jà, àwọn fẹ́ ra nǹkan táwọn lè fi jẹun, àwọn fẹ́ ra nǹkan táwọn ó jẹ 2,000 naira. ẹnìkan ó fẹ́ sẹ́ndì owó kan jọ kan sí mi, ó wá ní 24 euro, ìgbà tí wọ́n 24 euro ẹgbọ̀ 24 just 24 euro wọ́n wá ń ṣí sí owó Nàìjíríà 24 euro náà wọ́n á lọ bóyá bíi almost bíi 40,000 naira, 24 euro sí almost 40,000 naira. 24 euro tí wọ́n sọ yìí wọ́n fi ń ra iṣu, wọ́n fi ń ra nǹkan níbi tán lọ. tán bá ná 50 euro láti fi ra nǹkan lọ́dọ̀ wọn, 50 euro yẹn tán bá ní wọ́n ra iṣu, fàpẹẹrẹ wọ́n ra iṣu ẹyọ kan ní 50 euro ní Europe, 50 euro tá à ń sọ yẹn ó ṣe déédéé almost bíi 80-something thousand naira owó Nàìjíríà. ṣé ẹ lè ra iṣu 80,000 bí? àmọ́ bí tó wo wá bàjẹ́ dé tí ò ní value dé tó worst dé òun ló bì. No economic value on anything. ìlú tí ò bá ti sí ààbò ẹ̀mí, tí ò sí ààbò ẹ̀mí fún àwọn tí wọ́n ń gbénú ìlú, tí ò sí oúnjẹ, kí wàá lẹ fẹ́ kó wà? oúnjẹ kìí ṣe tọ́mọ tálíkà lè yàgbá lọ́jà mọ́. gààrí tó tẹ̀ jẹ́ pé wọ́n mánéjì nígbà kan jẹ́ pé kálukú ní wọ́n ti rò pé gààrí oúnjẹ kínní ní ìsìn oúnjẹ olówó ní gààrí. bí yàn bá ra bọ́ gààrí kan ní ìsìn olówó ni ẹja kì í. àwọn èèyàn wọ́n wá ń ṣiṣẹ́ bí aláìṣe, wọ́n ń ṣiṣẹ́ kò sí value fún iṣẹ́ tí wọ́n ń ṣe. àwọn mi ò wà níbi iṣẹ́ wọn láti àárọ̀ dalẹ́, nígbà tí wọ́n bá máa lọlé owó tán bá fún wọn wọn ò lè fi ráńjẹ kan. ẹ wá sọ fún mi, ẹ wá láwọn kan wá ní ẹni wọ́n fẹ́ wá gbalẹ̀ yín ni. sẹ́yìn kan fúnra yín ẹ ti gbalẹ̀ lọ́wọ́ àwọn tó nílẹ̀, ẹ ti make àwọn citizens wọ́n wà miserable. gbogbo ìjà ọkọ àti ìyàwó wá dọ̀tá ara wọn nígbà tí ó bá sówó, nígbà tí ọkọ ò bá rówó oúnjẹ fílẹ̀ wọ́n dọ̀tá ara wọn. ẹ wá ń pariwo pé àwọn kan fẹ́ wá gba lẹ́yìn ni o, wọ́n fẹ́ gba country yín ni o, wọ́n fẹ́ ti kinní kan ni o. ẹ̀yin gangan ò ti kọ́kọ́ gbà lọ́wọ́ àwọn aráàlú yín already, ẹ̀ ti báyé àwọn èèyàn jẹ́ sílẹ̀. tó bá jẹ́ pé kí bíbọ̀ wọn tán fẹ́ wá gbà yẹn tó wáyé pọ̀ ní ó fáwọn èèyàn ní fọkànbalẹ̀, ẹ̀ka kúkú gbà náà àbí? ṣe báwa là ń pariwo pé ká ronú.
à ń sọ fún wa pé ọmọ Nàìjíríà ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ká mọ tá à ń ṣe ẹlẹ́nu wa rùn. tọjọ́ kìíní àná tí wọ́n ṣe ni ò tí ì tán lára wa yìí láyé ijó ìgbà táwọn bàbá wa nífọ̀kànbalẹ̀ tó jẹ́ pé tán bá lọ sóko tán lọ ra nǹkan tán lọ dáko tán wù nǹkan oko wọn tán bá kó nǹkan oko wọn tán bá kó síwájú ta ẹnìkan ò ní débẹ̀ láti kó wọn ó kówó ẹ̀ wọ́n fowó bẹ́ẹ̀ ni nígbà tí gbogbo ẹ̀ ń lọ ní mẹ̀lọmẹ̀lọ tí life easy fáwọn èèyàn táwọn bàbá wa ò fáyé tí ayé ò ní àwọn èèyàn lára security ọ̀dọ̀ wa ó dáa àwọn wọ̀nyí dé àwọn British dé wọ́n wá fi búrẹ́dì wọ́n fi kó lómi ọbẹ̀ lọ wọ́n mú ìtàn pè ní civilization yẹrọ wọ́n mú wá fún yín original civilization gangan wọ́n gbà lọ́wọ́ yín wọ́n gbé padà tí wọ́n lé yín lọ́wọ́ wọ́n láwọn fún yín education wọ́n fún yín níwèé àdánwò náà gbélé yín lọ́wọ́ tán pè education torí pé ìwé tán mú wá wọ́n mú wá níwà pé wọn ò mú àwọn pé kẹ́ ẹ lè nílàákàyè kẹ́ ẹ lè gbọ́n kẹ́ ẹ lè ronú tayọ bó ṣe yẹ wọ́n mú ìwé wá fún yín láti lè da ọpọlọ yín rú láti lè mọ̀ kẹ́ ẹ lè mọ̀ bíbélì kà that is the first reason tán fi kọ́ yín ní English kẹ́ ẹ lè mọ̀ èdè wọn tẹ́ẹ̀bà ti kọ́kọ́ bastardize èdè tiyín kí wọ́n kọ́kọ́ sọ fún pé èdè tiyín ò dáa kò sí bẹ́ẹ̀ sí fẹ́ kọ́ èdè titi wọn wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ká ẹ mọ̀ pé èdè tiyín tèmi ń sọ yìí ò bá táwa ń sọ yìí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ká ẹ mọ̀ pé kò dáa nǹkan burúkú ni kí wọ́n lè fún yín ní titi wọn. gbogbo wa wá di eléèbó kalẹ̀ ọmọ Yorùbá wa lè sọ Yorùbá láàrin ìṣẹ́jú 5 láì fi èdè Gẹ̀ẹ́sì kún èdè Gẹ̀ẹ́sì sì ní ẹ̀sìn lè dọ́dọ̀ tí wọ́n kán wá ní Yorùbá ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ ẹnìkan sọ níjọ́ wo wọ́n ní sẹ́wọ́n lè fi Yorùbá kọ́ àwọn èèyàn ní further maths mo ní orí rẹ̀ ni ò pé further mathematics tá máa fi further mathematics tá máa fi Yorùbá kọ́ àwọn èèyàn ní further mathematics tá fi Yorùbá kọ́ àwọn èèyàn ní physics tá fi Yorùbá kọ́ àwọn èèyàn ní chemistry yóò yé wọn ju bẹ́ẹ̀ ṣe ń fi èdè èbó tẹ̀ fi kọ́ wọn lọ. ní China èdè wo ni wọ́n fi ń kọ́ maths èdè wo ni wọ́n fi ń kọ́ further maths èdè wo ni wọ́n fi ń kọ́ physics èdè wo ni wọ́n fi ń kọ́ gbogbo tí wọ́n ń kọ́ pátápátá èdè wo ni wọ́n fi ń kọ́ bí èṣe èdè wọn. ìwọ tó bá lọ sí China tó fẹ́ lọ kọ́ṣẹ́ àbí tó fẹ́ lọ kàwé tó bá ó ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ èdè wọn ni èdè wọn ni wọ́n fi ṣe gbogbo tí wọ́n ṣe ẹ wá sọ fún mi ọwọ́ àwọn tí economic power wà lónìí bí ó ṣe China gbogbo tẹ́yìn tán ń lò Nàìjíríà pátá made from China ni èyàn China náà ti kó lè wá China náà ti kó gbá wá China náà ti kó kinní wá bó tẹ̀ jẹ́ pé fake náà kó wá bí náà fún yín nígbà tán ti rí bẹ́ẹ̀ ṣe rí nígbà tán ti mọ́ pàà lọ́pọlọ ṣùgbọ́n kí láìfà ni pé èdè wọn ni wọ́n fi ń ṣe gbogbo wọn náà fi develop gbèsè ayé ara wọn educational curriculum education wọn wọ́n build ẹ̀ fún ara wọn ni the same thing as the French countries ẹ lọ France èdè wọn ni àwa yìí nìkan náà lórí wa ò pé lárédè tiwa bí tí ò wúlò ńgbà táwa gan fúnra wa ti pé ilé wa a ti pè nǹkan wa lákùúfọ́ àwọn tó ń bọ̀ náà wà bá fi kólẹ̀ ni tẹ́rù bá ń bà yẹn ya àáfà ń pariwo wèrè kiri tẹ́rù bá ń bà yẹn pé Trump ń bọ̀ tẹ́ẹ̀fẹ̀ kí Trump wá ẹ jáwọ́ wèrè tẹ́ ń dánwò ẹ jáwọ́ pé ẹ̀ ń da àwọn èèyàn lọ́pọlọ rú ẹ jáwọ́ pé ẹ̀ ń pa àwọn èèyàn nípakúpa nígbà tó pa Deborah lọ́jọ́ kìíní àná kí lẹ̀ṣẹ̀ Deborah wọ́n ló blaspheme Muhammad ṣé Muhammad jẹ́ ìran babalá baba yín Muhammad yẹn ò ń jẹ́ Adéjọbí àbò ń jẹ́ kínní ó blaspheme Muhammad tó bá jẹ́ pé blasphemy la fẹ́ máa pa àwọn èèyàn náà Ọlọ́run ló mọ iye àwọn èèyàn táwọn oníṣẹ̀ṣe ò bá ti padànù torí bẹ́ẹ̀ ṣe ń blasphemy Ògún tẹ́ ń pè lóko tí ò jẹ́ lẹ́ ń blasphemy Ṣàngó lẹ́ ń pè lóko tí ò jẹ́ lẹ́ ń pè ní kìnìkan bẹ́ẹ̀ lẹ́ ń blasphemy Èṣù tẹ́ bá sọ̀rọ̀ yẹn Èṣù láà kìnìkan ọlọ́mọdé Jésù ó ṣe kí lè Èṣù ṣe fún yín tẹ́ fi blasphemy ẹ̀ tó bá jẹ́ títẹ̀ Èṣù nìkan Ọlọ́run ló mọ iye àfáà tí wọ́n ti gérí rẹ̀ dànù tí wọ́n ti padànù tó bá jẹ́ pé blasphemy la fẹ́ mọ̀ pa àwọn èèyàn ni
Ọlọ́run mú iye àwọn tí oníṣẹ̀ṣe tí wọ́n ti padà nù bẹ́ẹ̀ ṣe blaspheme èṣù tó láyé. Ọkọ tí Èṣù ò jẹ́ ẹ fún, ọkọ tí Ṣàngó ò jẹ́ ẹ fún, ọkọ t'Ọ̀rúnmìlà ò jẹ́ ẹ fún. Àwọn òsì àkúbínú nígbà tá a mọ̀ pé gbogbo tẹ́ ń ṣe ránran ni kò yé yín. Àwọn Yorùbá ò sì bínú, àwọn tí wọ́n mọ̀ wúlò àwọn bàbá tá a dárúkọ yìí wọn ò bínú, wọn ò sọ̀rọ̀. Muhammad ọmọ ìran oníran tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ọmọ Yorùbá, ẹ wá ti torí rẹ̀ ẹ fi ń pa àwọn ọmọ tiyín. Ìjọ tẹ́ bá ti jáwọ́ rádaràda yẹn, ìjọ náà làwọn náà tó dákẹ́. So tí Trump bá fẹ́ wá tó jẹ́ pé ó fẹ́ wá clear bandit, ó fẹ́ wá clear kíní kan, ká máa bọ̀. Ó tẹ̀ ti sú wa, àwọn aláni ẹ mọ̀ wá tẹ́lẹ̀, ẹ jẹ́ máa bọ̀. Ẹ jẹ́ máa bọ̀. Ṣé lórí yín ò pé ni? Àṣẹ ìtẹ̀ mọ́tò, àṣẹ nǹkan tí àwọn tó lè dẹ́rù báyìí, ẹ jẹ́ máa bọ̀. Tẹ́bálẹ̀ ní jáwọ́, àwa náà ò ní yé wí, ẹ jẹ́ máa bọ̀. Ẹ ronú yín, ẹ má sọ gbogbo ìlú, ẹ má sọ wọn dá láì mọ̀ ṣe mọ́. Ìràpadà ọmọ Yorùbá